torí ààrẹ kì í ṣe tápà ààrẹ kì í ṣe tápà torí àdúgbò kan ni wá. Yes, ìyá bàbá ẹ̀ gan ó tọ́ mọ́ lánàá, so ààrẹ kì í ṣe tápà. Kábíyèsí àrẹ̀sà Zaki ti ìlú Arigidi Àkókó ló mà ti jáde o, tí wọ́n ti ń jẹ́ kó yé àwọn èèyàn yìí pé Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ Arigidi ni o, ipò ọmọ Arigidi ni o, pé gbogbo àwọn tó ń jáde tó ń sọ oríṣiríṣi pé kì í ṣọmọ Yorùbá, kì í ṣọmọ Arigidi, ọmọ Nupe ni, ọmọ Tápà ni, gbogbo wọn pátá ni kábíyèsí yìí ti fohùn ránṣẹ́ sí o. Kí ló jẹ́ kí kábíyèsí yìí kí wọ́n wọ́ jáde láti wá sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams? Àwọn kan tiẹ̀ gbàgbọ́ pé ó dà pé ọwọ́ ti kanwọ́ lọ́wọ́ ẹ̀yìn ẹni ó fà á tí kábíyèsí yìí ṣe ní láti wá jáde láti wá máa sọ fáwọn èèyàn yìí pé ọmọ Arigidi ni Gani Adams. Báwo gangan lọ̀rọ̀ ṣe jẹ́? Kí ló dé tí bàbá yìí ṣe jáde lásìkò yìí láti wá ṣe ìgbéniníjà fún Gani Adams? Kódà bàbá yìí sọ̀rọ̀ lórí pé wọ́n ní olóyè Sunday Igboho ọ̀rọ̀ owó òun lòun ò gbowó, Gani Adams lòun máa gbowó, pé ewo nídìí owó náà, pé owó kọ́ ló máa fi ṣe security, ní pé owó táwọn gan ná fúnra wọn. Ẹ wo ẹnu ọlọ́fà ni a ti ń gbọ́ mọ́ta. Ṣé mọ̀ pé ọ̀pọ̀ àwọn èèyàn ló ti sọ̀rọ̀ lórí ibi tí Ààrẹ Ọ̀nà Kakanfò ti ṣẹ̀ wá, tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé Àdàmú ni Gani Adams ń jẹ́, pé wọ́n kàn funkify ẹ̀ náà sọ di Adam, pé àwọn kan ní láti Nupe ni, àwọn kan ní láti Tápà ni. Ṣé Tápà ni Ìbà Gani Adams? Ṣé Tápà ni Ìbà Gani Adams àbí Nupe àbí ọmọ Arigidi Àkókó? Ọmọ bó gangan ni Gani Adams? Ẹ jẹ́ agbóhùn lẹ́nu kábíyèsí àrẹ̀sà yìí. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Kí ni àrídájú tí Zaki ti Arigidi Àkókó fi jáde pẹ̀lú gboyà láti wá sọ pé ọmọ Arigidi ni Ààrẹ Ọ̀nà Kakanfò? Ẹja gbóhùn lẹ́nu wọn. Ó pẹ́ tó ti ń sọ̀sọ̀kúsọ ni torí ààrẹ kì í ṣe tápà ààrẹ kì í ṣe tápà torí àdúgbò kan ni wá. Yes, ìyá bàbá ẹ̀ gan ó tọ́ mọ́ lánàá, so ààrẹ kì í ṣe tápà. Oríṣiríṣi sọkúsọ náà sọ lórí mídíà, mímọ̀ nǹkan tó prompt yẹn. Ṣé ó jọ tápà ni? Ṣé ààrẹ jọ tápà ni? Àbá Àkókó gbóni ní ilẹ̀ Àkókó lè gbóni tápà wà. Kò síbi kankan tó ń sọ pé tápà ni. Odidi kábíyèsí ló jáde wá láti wá jẹ́ kó yé àwọn èèyàn pé ọmọ Arigidi ni Gani Adams. Ó lágbára. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní òun nǹkan tó ń sọ Yorùbá, mostly Yorùbá àmọ́ra. Ẹ wo bọ́n tún ti ń gbóhùn pẹ̀lú Sunday Igboho kọlura. What for? Ẹ jẹ́ kó olúkálùkù máa ṣe tiẹ̀. Mo wà ní Ifẹ̀ ní dọ́tà ṣe meeting lọ́balọ́ba ilẹ̀ Yorùbá. I was here. Kí ni ààrẹ sọ sí Sunday Igboho? Wọ́n ṣàn wáìnì pé kán lè fi wọ́n kọlura. Láyé olúkálùkù ó yàtọ̀ síra. Leave them alone. Èmi ò mọ nǹkan tó mì ní o. Àwọn ọmọ tí ò mọ nǹkan kan, wọ́n á kàn jáde lórí mídíà, wọ́n á kàn máa sọ̀rọ̀ bí sí. Èyí tó lòun jẹ́ láyé, bóyá láyé ti àbí kinní kan, ṣé orúkọ Yorùbá nìyẹn? Ṣé orúkọ Yorùbá nìyẹn? Adams ṣé kìí ṣe orúkọ Yorùbá ni? Wọ́n wọ́yọ̀ sí ni Ádámù ni wọ́n ń pè é. Odidi kábíyèsí ló jáde wá
láti wá jẹ́ kó yé àwọn èèyàn pé àkọ́bí ìyá mi Ádámù ọmọ ló jẹ́. Arigidi ni Gani Adams. Kí ni Ó lágbára. ṣó Tápà ń jẹ́ Ádámù ni? Tápà ò kì í jẹ́ Ádámù náà. So nílùú wa a kì í ṣe Tápà o, a kì í ṣe Tápà, a dẹ̀ kì í ṣe Haúsá, a dẹ̀ kì í ṣe Fúlàní. So ẹni tó ń sọ̀sọ́kùsọ̀ yẹn kó lọ wá nǹkan míì sọ. Èmi gan pe ààrẹ mo ní kó má dá wọn lóhùn. Bẹ́ẹ̀ ni mo ní kó má dá wọn lóhùn, kó má wù wọ́n sí ara wọn. Wọ́n lówó ló ń wá. Ṣé owó kọ́ ni wọ́n fi ń ṣe security? Owó kọ́ ni wàá ná níbi security? Mo mọ iye tí mo ná lórí security lóṣooṣù. Mo yẹ àwọn tí mo ń sanwó fún. Ẹni kó wá dájú kọ Fúlàní, kó dájú kọ Fúlàní láì sanwó láì ṣe nǹkan kan. Àmọ́ tó bá kó wọgbó kí ni wọ́n fẹ́ lò? Kí ni wọ́n fẹ́ lò? Ó yẹ kí ìjọba ilẹ̀ Yorùbá wọ́n ṣèpàdé pẹ̀lú ẹ̀. Wọ́n gbówó jáde security boat tó ń gbà kí wọ́n fi ń ṣe. Kí ni wọ́n fi ń ṣe? They collected security boat lóṣooṣù. Kí ni wọ́n fi ń ṣe? Odidi kábíyèsí ló jáde wá láti wá jẹ́ kó yé àwọn èèyàn pé ọmọ Arigidi ni Gani Adams. Ó lágbára. Wọ́n pe Sunday Igboho pẹ̀lú ẹ̀. Wọ́n jọ ṣèpàdé. Kì í ṣe pé wọ́n máa gbọ́ àjà láàrin òun pẹ̀lú Sunday Igboho. Èdí ni ààrẹ ti ń jàgbára lẹ̀ Yorùbá. So ó ti tójọ́ mẹ́ta ni mo bá ti ń ronú ilẹ̀ Yorùbá. Mi a kò sọ̀rọ̀ sọ́ba anyhow. Gbà tí wọ́n ti rán tó dá jáde, kò sí nǹkan tí ò lè tẹnu wọn jáde. So mi ò mọ ibi tó ti rí Tápà o, ààrẹ kì í ṣe Tápà o, ọmọ Arigidi pọ́nbélé ni. Bẹ́ẹ̀ ni. Tó òun nìyẹn o, ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí? Ọmọ bo gangan ni Gani Adams. Kí ló dé tí àríyànjiyàn wà lórí ibi tí Gani Adams ti ṣẹ̀ wá? Kí ló dé tó fi rí báyìí? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.